Ké ká wá gbọ́ orin ìbílẹ̀ wa. Káàbọ̀ sí orí ètò àìtètè jí Yorùbá talk show. Mọ́mi Àjọkẹ́ Adé akínyìn, mọ́mi Moses Sábì akínyìn, gbogbo ẹ̀yin tí ẹ ti wọlé akínyìn, ẹ̀yin tí ẹ ti máa wọlé akínyìn, ẹ̀yin tí ẹ máa lórí comment section gbogbo pátápátá ni akí káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò ọmọ Yorùbá tá a mọ̀ sí àìtètè jí Yorùbá talk show.